Koiki Media bringing the work closer to your doorstep. Today be the 21st of November year 2025. A wà ní Eruku local government, Ekiti local government in Kwara state. Níbi tí ìṣẹ̀lẹ̀ láabi tí ó ti ṣẹlẹ̀ tí àwọn agbénipa bandits tí wọ́n ti wọnú ìjọ, ṣùgbọ́n a ní lè sọ details níbi tí ẹ ti máa gbọ́rọ̀ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run wa tí wọ́n máa bá wa sọ̀rọ̀ tó máa àdírẹ́sì gbogbo àwa ọmọ káàárọ̀ òjíire láti sọ pàtó ohun gan tó ṣẹlẹ̀ níbí báyìí fún wa. Ẹ káàárọ̀ sà bàbá olùṣọ́àgùtàn. Ẹ rà sà. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ orúkọ yín fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire. Orúkọ mi ni Pastor Bámidélé L.A. So this is Òkè Ìṣẹ́gun Eruku. Ìwé di wọ́n fi ṣe alábòójútó fún gbogbo Eruku so ní Abájídé region ní Kwara State. Ó dà sà. Ẹ ṣeun sà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bí sà, bàbá báwo ló ṣe jẹ́? Kí ni àwọn fìrìfìrì, kí ni àwọn kan tẹ́ ti rí as traces before, kí ni àwọn kan tó ti ń ṣẹlẹ̀ tẹ́ǹtì tó jẹ́ ohun àkíyèsára tó yẹ kẹ́ ti ní tẹ́lẹ̀? Kí ni idea yín nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí tí ẹ lè sọ fún wa sà, tẹ́ lè sọ fún ikọ̀ akọ̀ròyìn Koiki Media? A ti ní àwọn ìdojúkọ àwọn onírúurú àwọn ajínigbé nínú ìlú yìí. Ó ti ṣe díẹ̀. Láti bí ọdún tó kọjá ó dàbí pé wọ́n fẹ́ ṣíjú sí agbègbè yìí. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ipa tí wá sí ni pé ká máa gbàdúrà fún ààbò ìlú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ ní ìwé Jeremáyà wípé ẹ máa gbàdúrà fún ìlú tẹ́ ẹ bá wà, pé inú àlàáfíà náà ni àlàáfíà ti yín. So àwa máa ń gbàdúrà fún gbogbo ìlú àti agbègbè yìí torí ọ̀pọ̀lọpọ̀ onírúurú ìṣẹ̀lẹ̀ láti rí tí àwọn ajínigbé ti wá ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ní àwọn agbègbè. Ìdó tí ẹ wá ṣe kókó ń bẹ̀ ni pé ní bí oṣù kan àbọ̀ àwọn ọmọ ìjọ wa lọ ṣe ayẹyẹ ìgbéyàwó kan ní Àjàṣe. Bí wọ́n ṣe ń bọ̀, àwa rí i pé àwọn ajínigbé lójú ọ̀nà wọ́n yìnbọn sí mọ́tò wọn 18 passengers. Wọ́n dẹ̀ kó àwọn ọmọ ìjọ wa 18 of them ni wọ́n kó lọ. Tó jẹ́ wípé wọ́n kidnap wọnú igbó. So pẹ̀lú àwọn nǹkan tó ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ sí gbàdúrà láti bí oṣù kan àbọ̀ tá a ti ń fi àdúrà ràn lọ́wọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnìkan tó kù sákàtà wọn aṣáǹgbàdúrà Ọlọ́run yọ wọ́n lẹ́kọ̀ọ̀kan ó yọ wọ́n. Àwọn kan wà tí wọ́n yìn níbọn tó jẹ́ pé rush lọ sí hospital. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọ̀sẹ̀ tó kọjá ní last Wednesday wọ́n release ẹnìkan tó kù lára wọn, but wọ́n gba ransom 2 million. So ìyẹn ló wá bí program tá a ṣe ní ọ̀sẹ̀ pé ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́ Ọlọ́run mọ̀ ṣe o pé àwọn wọ̀nyí. Bàbá ẹ má bínú, ohun tí ẹ ń sọ fún wa báyìí ni pé ìgbà tí wọ́n release gbogbo àwọn 80 passenger tán kó lára ọmọ ìjọ yín yẹn lẹ wá ní kẹ́ ṣe program láti pé kẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tí. Bẹ́ẹ̀ni. So bá a ṣe ọjọ́ Monday náà la bẹ̀rẹ̀ program yẹn tàbí ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ìgbà tó máa di Tuesday ní nǹkan bíi aago 5 àbọ̀ la fi program yẹn sí. Bí a bá ti dúpẹ́ 30 minutes pé ká kàn gbàdúrà kó béèrè tó fẹ́ ká máa lọ lé bá ṣe fẹ́ ṣe nìyẹn. So àtòrí àti ẹ̀fẹ̀ kí ilẹ̀ máa ṣú wa gẹ́gẹ́ bí àti máa ń gbúrò wọn lórí àìfẹ́ kí apẹ́ ní ṣọ́ọ̀ṣì. A sì ṣe sóòrù náà, àti cancel sóòrù fọ̀ láti bí last year a ṣe sóòrù náà torí security purpose náà bá ṣe ń wọlé. So bá ṣe bẹ̀ pásítọ̀ tó jẹ́ assistant mi ọ̀gá ló ń ṣe program lọ́wọ́. So ọmọ tèmi gan ń interpret fún wọn
so èmi wà bí. ọmọ bíbí inú yín. bẹ́ẹ̀ ni ok evangelist lọ so bá a ṣe ń gbọ́ èrò ìbọn pàpàpà ń ta nìyẹn bí mi ṣe wo ibi mo wá ń wo àwọn bandits yẹn wọ́n tó bíi 10 wọ́n ké wọ́n pariwo wọ́n dẹ̀ ń yìnbọn kùkùkù wọ́n kọ́ yìnbọn síbi táwọn sùn ní mission yẹn ìgbà tó yá security wá rí wọn bí ló intercept wọn torí a ní vigilante tó ń patrol jọ so bó ṣe yìnbọn fún wọn náà wá fèsì àwọn bíi 4 ìbọn yóò tètè rán so bọ́n ṣe lọ wá kùmọ̀ nìyẹn náà padà lọ pa náà wó kùmọ̀ mọ́ níbẹ̀ ọ̀pọ̀ tí kú tán àwọn ní ká rọ́ọ̀ṣì ẹ̀ lọ sí hospital àdọ́dọ̀ àwọn ọlọ́pàá pásítọ̀ tó lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá lọ́dọ̀ ẹ̀dẹ̀ pé ẹ bọ́ síbí tó pé kó bá a sọ fún àwọn ọlọ́pàá pé táwọn ṣe kí làwọn ọlọ́pàá sọ. ìgbà tí wàá fi gbé máà tí wọ́n yìnbọn mọ́ yẹn tó jẹ́ fìdínáté tó jẹ́ security wa dé station pé kàn tẹ rescue wa ìkan jọ kan fún wa ní èèyàn méjì fún security purpose tó lè tẹ̀lé mi dé hospital. àwọn ọlọ́pàá sọ fún wa yìí pé kò sẹ́ni tí ó lè lọ mo tẹ̀ tún wá bẹ̀ wọ́n pé kàn jọ pé àwọn èèyàn tí wọ́n kó sínú mọ́tò yìí ẹ̀jẹ̀ ń dà lára wọn pé àwọn lè lè wọ́n ní àfi tá a bá lọ wá mọ́tò pé àwọn èrò ní mọ́tò mo ní ṣe bí mọ́tò mo gbé jáde yìí ẹ máa bọ̀ nínú mọ́tò lélẹ̀ kẹ́ fún aléyàn méjì kéèyàn kan dúró síwájú kéèyàn kan dúró sẹ́yìn wọn náà wò lè wọ mọ́tò pẹ̀lú wa àbí táwọn bá rí official car kó tó di pé àwọn lè tẹ̀lé wa lọ ó ní òkè ẹ jẹ́ ń lọ gbé machine wa pé a ní machine méjì wọn náà wò ogun machine ìgbà tí ó lè rí pé wọn ò tẹ̀lé mi lọ èmi mo kàn gbé ẹni yẹn lọ ti tèmi gbàdúrà tó fi dé iwájú níbi ọ̀nà tí ò dáa ká tó débi pé àlọ́sọ́nà ẹ̀gbẹ́ mo ṣàgbéwò ìbọn náà níwájú mo tún wá tàn padà pé títàn tó máa fi tó máa ní kí n kó máa gbé lọ sí òsì ní nàná òsì ẹ̀dẹ́ jìn sí ọ̀dọ̀ wa bíbá yìí just like bí ìrìn 1 hour something nìyẹn rìn kó tó dé òsì bọ̀ tó wáyé pé ẹgbẹ́ bíbá yìí ni ìyẹn ò lè rí bí i 20 minutes yẹn máa fi débi bẹ́ẹ̀ ọ̀tùgbà tí wọn ò táwọn ọlọ́pàá ò dáhùn tí màá sọ pé a dé hospital wọn yẹn ti dákẹ́. so ló jẹ́ kí máa yọ kú tó bóyá àbárí torí dókítà ní ẹ̀jẹ̀ yẹn tí ó ti pọ̀ jù tó dà lára ẹ̀ wọn ló fi kú kì í ṣe pé bóyá ìbọn yẹn bóyá ọ̀tá ìbọn yẹn ló pa ọ̀ṣọ́ bọ̀dẹ̀ ẹ̀jẹ̀ tó mo ti ṣe fídíò àwọn ẹ̀jẹ̀ yẹn náà ó ti pọ̀ ṣùgbọ́n ilé tí mò ń ṣe àní lè ṣe sí torí àwọn ibi tá a fẹ́ fi sí so bàbá ẹ máa bọ́rọ̀ lọ sà. so bí wọ́n ṣe wọ́n ṣàpá èèyàn 3 lọ́jọ́ yẹn wọ́n pa kan sí ẹ̀yìn fẹ́ǹsì wa ń bẹ̀rẹ̀ torí iná wọn wà ń bẹ̀rẹ̀ tó gungi bí ẹni yẹn ṣe jump fẹ́ǹsì iná fìbọn lè so àbá tó pẹ̀lú mi gan tí wọ́n ṣe ṣùgbọ́n ẹni yẹn ṣáà but ara àwọn tó ń kó lọ ìyẹn wọ́n tún lọ pa sí ọ̀nà ẹ̀yìn fẹ́ǹsì lọ́hùn nígbà tí ẹni yẹn bóyá ó fẹ́ sá tí ó náà pa náà ṣe wá kú 38 people members náà kó wọgbó so ìyàwó pásítọ̀ assistant mi ó wà ń bẹ̀ ọmọ tèmi náà wà ń bẹ̀ ọmọ tèmi wà ń bẹ̀ èmi gan lọ́jọ́ yẹ inú ṣọ́ọ̀ṣì náà làwọn àwa méjèèjì bọ̀tọ́ Ọlọ́run ló kàn sáà dáwò wá torí bí ibi tá a wà ní bọ́n sì ṣe sílẹ̀ náà. à ń wo fídíò yẹn náà pé ẹ̀ ń wọ ọbẹ̀ yẹn àwọn ìyá arúgbó náà ń sá but pẹ̀lú àwòrán tí a rí báwo ni àwòrán yẹn ṣe jẹ́ ṣé wọn ló ń ṣe àwòrán ni àbí ṣọ́ọ̀ṣì ló ń ṣe. ṣọ́ọ̀ṣì ló ṣe àwòrán so nǹkan tó yẹ ni pé tá a bá ní ṣe program kan báwọn ọmọ kan wà tí a mú fòwé àwa sórí tripod online but ó ní kéde stick tó lò tó gbé síwájú tripod náà ni mo sọ. ṣe bó ṣe gbé síwájú yẹn tó yẹ ó kú òun bẹ́ẹ̀ ó ní òjẹ́ kán ọmọ yẹn náà get àwọn gan ò mọ̀ wọ́n sì rí. tó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́n agbègbè wa yìí tí kò sí níwùsì tó máa ń gbé tó jẹ́ pé fídíò tí ẹ̀yin ṣe nínú ṣọ́ọ̀ṣì yẹn ló tú àṣírí. ṣe rí kó tó di ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó kọjá àwọn kidnapper jáde tó ẹ̀ 5. tó ẹ̀ 5. tán wá sí ọ̀nà Èrùkú sí Ẹ̀gbẹ́ kódà wọ́n kidnap olóyè kan ní last week
tí ó dẹ̀ sí ìwé ìròyìn kankan tó gbé. Olóyè yẹ àti àwọn méjì kan ni tó ṣe pé wọ́n ṣe rí wọn rescue ní bàbá wa nínú Ọlọ́run, àmọ̀ràn wo lẹ wá ní fún gbogbo kìrìsìtẹ́nì, àwọn olórí ìjọ, ọba ìlú, ìjòyè ìlú, nítorí pé àkókò yẹn ó yẹ ká dìde sí ohun tó ń ṣẹlẹ̀ yìí. Àmọ̀ràn wo lẹ ní fún wọn sà? Àmọ̀ràn tí mo dé fún gbogbo àwọn kìrìsìtẹ́nì tàwọn ìlú náà di pé number 1 ká képe Ọlọ́run kó gbà wá, kó rán ìrànlọ́wọ́ sí wa láti yín ogun ẹ̀yìn tí gbogbo àwọn èèyàn wọ̀nyí, kí àwa náà ó sì dìde ká jẹ́ ojúlalá kan fi sọ́rí, ká má fi gbogbo agbára sùn báyìí, kólúkúlùkù ó dìde kárí wípé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti àwọn ká dìde láti rí wípé ẹ̀mí àwọn èèyàn tá ń darí kó safe. Gbogbo agbára tá a bá lè ní, gbogbo ohun tí a bá lè ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí olórí, kárí bá fi protect àwọn tí à ń darí. Ìmọ̀ràn mi nìyẹn, kí a sì jẹ́ kí ìfẹ́ àti ìṣọ̀kan jọba lẹ́ẹ̀rín wa, torí tí ìfẹ́ àti ìṣọ̀kan bá jọba, mi ò lè dẹ̀ yìí, wọn lè sọ síde o. Torí àti ráwọn tí ó tàn á lólobó, torí pẹ̀lú investigation táwa náà ń ṣe, wọ́n ti wà ń bẹ̀ yẹ ní àwọn igbó ẹ̀yìn wa yẹ, àwọn tó sì rí wọn wà tí wọ́n sọ. Tí ẹ bá ń follow Koiki Media láti bí ọ̀sẹ̀ méjì báyìí láti ń pariwo wípé ẹ jẹ́ ká lọ ra àwọn drone sọ̀wọ́n kó lè jọ kìjọ àdúgbò ìlú kán bá wa ra drone kó máa mọ́nítọ̀ igbó wa. Ó jẹyọ nínú ọ̀rọ̀ tẹ̀sán sí pé wọ́n ti wà ní ìtòsí. Ká ní pé drone yẹn wà báyìí tó ń operate, ẹ ti mọ̀, ẹ ti gbé ìgbésẹ̀. So kí wá ní àmọ̀ràn tí ẹ ní sí bàbá wa Ọ̀jájá the second Ọọ̀ni of Ilé-Ifẹ̀, nítorí pé a rí pé bàbá ló sún mọ́ President Bọ́lá Ahmed Tinubu jù ń sìn nílẹ̀ Yorùbá tí wọ́n lè bá bàbá sọ̀rọ̀ lókè, nítorí pé a ti kékékékékékéké bàbá ò dáhùn sí ọ̀rọ̀ wa. Ṣùgbọ́n Ọọ̀ni ìrìṣà nígbà tí a lọ ọ̀dọ̀ wọn, a gbọ́ nǹkan tí Ọọ̀ni ìrìṣà sọ, tí wọ́n sọ̀rọ̀ tó jọ wá lójú gan, tó dẹ̀ múnú wa dùn. Bọ́tí mo mọ̀ pé bàbá, torí bàbá máa wo fídíò tí mò ń ṣe yìí, kí ni mẹ́sẹ̀jì tẹ́ fẹ́ pàṣẹ sí bàbá wa Ọọ̀ni ìrìṣà àti àwọn ọba tó kù? Ìmọ̀ràn tí mo ní fún àwọn tó jẹ́ adarí wa pàápàá ní ilẹ̀ Yorùbá náà ni pé wọ́n gbọ́dọ̀ dìde sí ọ̀rọ̀ wa báyìí, nítorí pé àwọn wọ̀nyí ti yí wa ká, gbogbo inú gbogbo wa náà ti kún. Wọ́n dẹ̀ ní mission míì ju wípé wọ́n fẹ́ mú pa àwọn èèyàn wa, wọ́n fẹ́ gbalẹ̀ ni, kán dẹ̀ mọ́ kó àwọn ọ̀rọ̀ wọn lọ. So kán bá ààrẹ wa sọ̀rọ̀ pé wọ́n ó ṣe wá àpò ẹlẹ́ṣọ́ ààbò àti gbogbo àwọn nǹkan tán fi lè dáàbò bo ẹ̀mí wa, torí ẹ̀mí ènìyàn kan ó ṣe iyebíye lójú Ọlọ́run àti lójú èèyàn. Àwa ilẹ̀ Yorùbá dẹ̀ fálù ẹ̀mí, kò sẹ́ni tó jẹ́ ọmọ Yorùbá rere tó jẹ́ ọmọlúàbí tá fẹ́ gbẹ̀mí ẹnì kejì ẹ̀. Kódà bí ẹ̀sìn wa bá yàtọ̀, bẹ́ẹ̀ èmi tí mo sọ̀rọ̀ díìsì, mo dé àwọn ẹlẹ́sìn Mùsùlùmí, ẹ̀gbọ́n mi kan wà ìsífù màmù ni nílùú wa, bọ̀tájọ́ ń ṣe pọ̀ ní. Tó túmọ̀ sí pé ẹ sí lára àwọn tó ń ja ìjà ẹ̀sìn láti máa fi da ilẹ̀ Yorùbá rú. Rárá o. Àmọ̀ràn wo lẹ tó wá ní fáwọn yẹn náà, àwọn tó ń fi ẹja ẹ̀sìn tó fi ń da ilẹ̀ Yorùbá rú? Lájá ṣọ̀kan, Ọlọ́run ò sí ní ìjà ẹ̀sìn, ohun tó Ọlọ́run gbà fún ní àlàáfíà. Ó ní ká máa wá àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo àti ìwà mímọ́, pé láìsí èyí kò sẹ́ni tó lè rí Ọlọ́run, kò sẹ́ni tí ó lè rí Ọlọ́run nípa jàgídíjàgan ẹ̀sìn. Ohun tí Bíbélì sọ nìyẹn. Kùránì náà tán sì sọ ní ìsìn, wọ́n ní ẹ̀sìn àlàáfíà ni. Tó bá jẹ́ ẹ̀sìn àlàáfíà, kí ló dé tá fún wa máa para wa? Torí náà àwọn tó ń ṣe yìí kìí ṣe Ọlọ́run náà sìn, torí nǹkan tara wọn, selfish interest wọn ló náà fi ń pààyàn, náà fi ń ṣe all sort of nonsense. Tó mo rọ̀ wá kán mú ọ̀rọ̀ wa ní ọ̀kúnkúndùn, tá ó fi wà lálàáfíà pàápàá nílẹ̀ Yorùbá, kán sì dìde sí ọ̀rọ̀ security wa,
kí Ọlọ́run ó ràn wọ́n lọ́wọ́ kó fún wọn ṣe. ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń jáde láti bí ọ̀sẹ̀ mélòó kan, à ń gbọ́ pé Donald Trump ó fẹ́ wá rescue àwọn kìrìsìtẹ́nì, pé wọ́n fẹ́ wá rescue àwọn kìrìsìtẹ́nì. Ṣé ẹ̀yin náà ní bìlífù ní pé Donald Trump lè wá? Nítorí pé tá bá wo Ísírẹ́lì táwa ti lọ mú, tí a ti gba ẹ̀sìn kìrìsìtẹ́nì, tí a bá wo Ísírẹ́lì, a rí pé tí ogun bá dìde sí wọn, wọ́n máa ń dìde fúnra wọn ní, tí wọ́n máa ń kojú da ogun. Ṣé ẹ̀yin náà wà lára àwọn tó ń retí kí Donald Trump wá gbà wá kalẹ̀? Because bí lójú tàwa bẹ́ẹ̀ ni pé a fi ẹjọ́ ìkà ń so ìkà ní. Kí ni àmọ̀ràn tiyín, nítorí pé olúkálùkù ló ní opinion? Kí ni àmọ̀ràn tiyín sà? Àmọ̀ràn tèmi ni pé gbogbo ẹni tọ́lọ́run ó bá lò tí a fi wà lálàáfíà kọ́lọ́run rán sí wa. Bó bá ṣe wípé àwọn èèyàn wa Ọlọ́run fẹ́ lò kan kọ́lọ́run wọn sókè, ó sì ṣe pé àwọn ará òkè òkun náà ni kọ́lọ́run wọn sókè, ká sá wà lálàáfíà, torí àlàáfíà òun la fi lè ṣe Ọlọ́run bó ti tó àti bó ti yẹ. So kọ́lọ́run rán olùrànlọ́wọ́ tí ó mú kálàáfíà ó jọba ní ìlú àti agbègbè wa àti lórílẹ̀-èdè kó rán sí wa. Àmín àṣẹ Èdùmàrè, àmín àṣẹ. Ẹ ṣé gan ni sà. Orúkọ yín lẹ́ẹ̀kan sí sà? Èmi ni Pásítọ̀ Bámidélé Lawrence Abíọ́dún tó jẹ́ alábòójútó ìjọ CAC. Gẹ́gẹ́ bí ẹ ti sọ lákọ̀ọ́kọ́, ẹni ọmọ tí yín náà wà ní inú àwọn tó ń gbé lọ. Pẹ̀lú àwọn ibi tí èèyàn wọn wà bẹ́ẹ̀ àtàwọn tó ti kú, ẹ bá wa fi àdúrà ní ṣókí kẹ́kọ̀ọ́ bá wa ṣe, kọ́lọ́run bá wa dá àwọn tí wọ́n kó lọ padà. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run a dúpẹ́ nítorí onínúlò gbogbo ká máa dúpẹ́ pé èyí náà ní ìfẹ́ ìwọ Ọlọ́run. A mọ̀ wípé gbogbo tó ṣẹlẹ̀ ó mọ̀ sí, a sì mọ̀ wípé ó mọ bí ó ṣe mú gbogbo àwọn èèyàn wọ̀nyí padà, gba ọpẹ́ wa. Àmín. Gbogbo ẹ̀ṣẹ̀ wa dáríjì. Àmín. Gbogbo àwọn 38 members wa tán ti kó lọ, Ọlọ́run nínú àánú rẹ̀ lọ ra wọn padà. Àmín. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àmín. Ológun ni ọ́, a sì mọ̀ wípé kò sí ogun tó borí rẹ̀ rí. Ogun yìí ó la bá wa jà. Àmín. Gbogbo àwọn ènìyàn bíi lórúkọ Jésù ó la bá wa ṣèdájọ́. Àmín. A fẹ́ kó rescue àwọn èèyàn wa, ó la rescue wọn. Àmín. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Kí ìlú wa kó wà lálàáfíà. Àmín. Kórílẹ̀-èdè wà lálàáfíà. Ilẹ̀ Yorùbá ká wà lálàáfíà. Àmín. Gbogbo àwọn adarí wa Ọlọ́run bá fún wọn ṣe. Àmín. Ẹ̀mí ìbẹ̀rù rẹ̀ kó jọba náà. Àmín. Lórúkọ Jésù Olúwa wa. Àmín.